Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ṣé dáadáa la jí? Òní yóò sàn wá o. Mo kí onílé, mo kí àlejò, mo kí ọba, mo kí ìjòyè, mo kí ọ̀tọ̀kùlú ìlú. Jíjáde wa láàárọ̀ yìí, àní jáde lékú lọ́wọ́. Àní padà délé bókú ọmọ, àní padà délé bókú aya, àní padà délé bókú ọkọ. Ọlọ́run ohun tá jẹ là ń wá lọ, àní pàdé ohun tí ó jẹ wá. Ìgbà tí ìrèké bá gbó lọmọ aráyé àdátì, ìgbà tí rí ayọ̀ wá bá dé, ikú tó yáwọ́ ò ní pa wá o. Ìgbà tọ́gẹ̀dẹ̀ bá pọ́n lọmọ aráyé àdátì, Ọlọ́run o. Ìgbà tí rí ayọ̀ wá bá dé, ikú tó yáwọ́ ò ní pa wá o. Wọ́n ní iná ní bábàtà lẹ́sẹ̀ màálù. Ọlọ́run dákun, má fàbúrú ṣe wá o. Mo fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí sáyẹ́ǹsì àwọn àgbàlagbà lónìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà pé gédégédé lèmi kì í jẹ́ ká kó dúró. Èmi dúró lórí ẹyọ kan. Yín fún wa tó oríṣi mẹ́ta sí mẹ́rin. Nǹkan tí mo fẹ́ fún wa yìí, ìwọ tó bá ti mú ọ́dọ̀ tí wọ́n náà ò ṣe sàárà ń bẹ́ kò ní jẹ́ fún ọ. Ó kéré tán èèyàn 20 kò sí ààrẹ fún wọn. Sórí bó ṣe wá ń ṣe ọmọ pé ó lọ fi ra dátà, Ọlọ́run ti rá níyàn rẹ̀. Gbogbo oore tí ọ̀kọ́ mọ́, Ọlọ́run ó ṣe fún ọ. Oore sí òsì bá pín tó yẹ pé oore tààrà tí ò ní látakò, Ọlọ́run ó ṣe fún ọ. Ẹ dákun, ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ ṣẹnu kẹ́mú. Ẹ̀yin tá ń pè mí pé ọ́díò fídíò tá a máa ṣe, tá a máa lórin sí pé ẹ̀yin láìkì ẹ̀, ẹ fọkàn balẹ̀, mo sì ń bọ̀. Ẹni bí tí mo ti máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀, ẹ tún fẹ́ ká tẹ̀síwájú àti tàlá kékeré nìyẹn. Ẹ bá mi pàdé láìpẹ́. Kò ní tán lọ́wọ́ yín o, ẹ̀yin onírànwọ́ ẹ̀dá, kò ní tán lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ ń fi nǹkan ránṣẹ́ sí wa. Kò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin náà ti mọra yín. Dáadáa tẹ́ ń ṣe fún wa. Ọlọ́run yóò máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín. Ẹ wò mí, ẹ jẹ́ á kọ́gbọ́n. Táyà èèyàn bá sábà máa já láì nídìí. Àyà jíjá láì nídìí. Ẹ lọ bá mi wá ewédú. Ẹ ṣe ọbẹ̀ ewédú. Ẹ má fi iyọ̀ sí. Ẹ má fi irú sí. Ewédú lásán kẹ́dẹ̀ já ẹja. Ẹ wá wá omirin ọkọ́ tuntun. Omirin ọkọ́ tuntun tí wọ́n ì tí ì fi roko rí. Ẹ gbé omirin ọkọ́ yẹn kalẹ̀. Ẹ wá ro àmàlà. Àmàlà ni mo pè o. N ò pé àmàlà alágbà tẹ́yìn ibẹ̀ náà ń jẹ o. Ẹ má bínú o. Àmàlà àgbàdo kọ́ o. Torí ohun tí wọ́n mọ̀ lọ́kà níbẹ̀ náà, àgbàdo ni o. Àwọn èjẹ́ Nàìjíríà o. Olójú àwọn tí máa jẹ o. Irú àwa táwa ti sẹ́yìn wa ọkà gidi tó tilẹ̀ bàrùbá wá, àwa máa jẹ ọkà aṣú gidi. Àwa máa jẹ. Àgbàdo lẹ́yìn máa pè lọ́kà àti yín. Àwọn ará Ìjàṣà, ẹ má bínú, ẹ dákun, ẹ dákun, ẹ dákun. Ẹ ro àmàlà kó fẹ́lẹ́ dáadáa. Ẹ wá mú ẹ̀dùn àrá kan tó mú lẹ́nu ṣébélé dáadáa. Ṣé ẹ mọ̀ pé ẹ̀dùn àrá yìí ọ̀nà méjì ló pín sí? Èyí tó fi jà ń bẹ, èyí tó sọdànù ń bẹ, kò yé àwọn èèyàn ni. Ṣé rí èyí tó bá fi jà,
èèyàn lè rí yẹn lọ́dọ̀ àwọn ẹlẹ́gùn Ṣàngó mẹ̀lẹ́ ti rí yóò wá jẹ ẹlẹ́gùn tí máa ń yọ ẹ̀dùn àrá ibi tí ẹ ti lè rí nìyẹn ìyẹn ò yí sì láti rí o òríjínà gan-an nu ẹ̀dùn àrá tó fi jà ṣùgbọ́n èyí tó lẹ̀ sọnù yẹn òun náà ń ṣiṣẹ́ o wọ́n ń ṣiṣẹ́ o ẹ bá ti mú ẹ̀dùn àrá ẹ fi sí orí omirin ọkọ́ yìí inú omirin ọkọ́ yẹn fi sí ẹ wá kọ àmàlà yẹn lé lórí kẹnà fẹ́lẹ́fẹ́lẹ́ ewédú tẹ̀sí yẹn ẹ dà á sí ní gbígbóná ẹ máa jẹ níbẹ̀ èèyàn mẹ́rin lè jẹ èèyàn márùn lè jẹ ó kéré tán láàrin oṣù kan ẹ máa jẹ lẹ́ẹ̀mẹrin àbẹ́ẹ̀mẹ́ta wò ó fèsì oṣù ó fèsì àjẹ́ tí nǹkan kan ò ní sí ọ ebè kì í ka ọkọ́ láyà èèwọ̀ ni ebè kan ìka ọkọ́ láyà yọ wọnú ẹ̀ sáà ni kò síbi tó ti nílé sọ̀rọ̀ pàápàá yìí tẹ́ ẹ bá jẹ́ lecturer teacher student lọ́bẹ̀ máa sọ̀rọ̀ public tí wàá sọ̀rọ̀ buoyant dáadáa ẹ lọ lò ó iṣẹ́ tó dáa ni ọ̀pá kan ò gbọ́dọ̀ pò mágogo lẹ́nu ọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ṣòro sọ o ọ̀rọ̀ ṣòro sọ o ṣe mọ̀ pé etí méjì là á fi ń gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì táyé bá ń gbọ́ ní wọ́n máa bí wọn ni ọ̀rọ̀ ẹlòmíì wọ́n ń gbọ́ wọn ò rí wọ́n sì máa dunnú sí i òun ló le jù wọ́n ń sọ ọ̀rọ̀ rẹ wọn ò rí ọ rí ìwọ náà ò rí wọn rí inú wọn sì ń dùn sí ọ òun ló dáa jù ṣùgbọ́n ní ayé ń gbọ́rọ̀ rẹ̀ báwo kọ́rọ̀ rẹ̀ ó dákun já ayé ò ní kọ́ òun wá o bọ́lọ́run bá bínú sí yẹn táyé bá ti kọ́ òun èèyàn ó ń tọ̀ wọ́n ó lè lálùyọ́ o wọ́n bá dá akọ rẹ̀ láìmọye ibi kọ́ wọṣọ 100 million wọ́n ní dákun owó dákun ẹ máa sọ̀rọ̀ gidi bọ̀ ẹ máa tí ayé bá fẹ́ mú yàn tó bá kàǹkà kónkó ìwà ni wọ́n kọ́ gbà lọ́wọ́ èèyàn wọ́n jẹ́ kó máa ṣiṣẹ́ wọ́n sọ̀rọ̀ wọn ò ní jọ́rọ̀ rẹ̀ ọ bọ́ sí wọ́n rìn wọn ò ní jẹ́rìn rẹ̀ ọ dá bó ṣe bá kan wọn ò ní gbogbo ìṣesí rẹ̀ ọmọ ọlọ́run àti máa yé ayé ti mọ̀ wá o májà yọ fàyè hàn wá o ẹni ọlọ́run bínú sí láyé bínú sí tọ́lọ́run bá ń bínú sí yàn ayé kan ò lè yọ́nú sí bẹ́ẹ̀ ni ẹ lọ lò ó kò jù bẹ́ẹ̀ lọ yóò bá yín lára mu part 2 rẹ̀ ẹ kú ojúlọ́nà rẹ̀ ń fún yín orúkọ èmi ọmọ yín ni Lukman ọmọ yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà nọ́mbà tí wọ́n fẹ́ fi ilẹ̀ yìí ó wà fún ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ̀ lánàá ìwé àtegbò àbí ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ ìwọ tó wà fún lásán nù àbọ̀ fẹ́ rajà lọ́dọ̀ wa tán fiṣẹ́ kan lẹ̀ ẹni ókè má béèrè ní ìdánló ń kọ́ tiẹ̀ ni mò ń wí báyìí ní ṣe ń fetí yín gbọ́ o torí pé ohun tá a fẹ́ kà kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ fẹ́ gbọ́ tá a bá ń sọ̀rọ̀ ìkìlọ̀ báyìí ẹlòmíì fẹ́ gbọ́ ọgbọ́n group wa o public group wa private wa public ọ̀ láǹfààní àti béèrè kankan jẹ́ mẹ́mbà ni ṣùgbọ́n ọ̀nà wọn máa jàǹfààní fẹ́rẹ́fẹ́rẹ́ ṣùgbọ́n o lè béèrè kó rí ṣùgbọ́n ọ̀tọ̀ wà ní private mo jẹ́ ọ́ ní gbèsè nù owó ló fi wọbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 naira ni ti ṣe 5,000 sefa ṣùgbọ́n ní ìṣó ti di 10,000 naira tó sì jẹ́ 10,000 sefa ẹ gbọ́ o ẹ má sì mí gbọ́ o price wọn ò jọra wọn o bó ṣe jẹ́ nù wọ́n tó bá wà láti bẹ̀rẹ̀ lọ 10,000 sefa ni wọ́n tó wà Nàìjíríà 10,000 naira ni tó bá ti sanwó àádìẹ sínú ẹ̀
wọ́n máa béèrè béèrè lọ ọ̀làlà ni wọ́n gbà tó mọ́ rẹ̀ lọ́fẹ̀ẹ́ á sì sọ ohun tó sì fún wọ́n júwe iṣẹ́ kan bí kan gbọ́ kò yí ọ á ṣàlàyé ẹ̀ fún àwa kọ́ Ọlọ́run ni o àwa kọ́ Ọlọ́run ni o ó sì jẹ́ nù gbogbo ohun tá a fẹ́ Ọlọ́run ó ṣe èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà fún wa fún àǹfààní ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Benin àti kọ́ńtírì tó lọ bẹ́ẹ̀ tẹ́ bá dé ẹ bá fẹ́ ra ọṣẹ àtúndè ni àpòrò ọ̀fà ni ẹ̀yọ́nú ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ń bẹ lórílẹ̀‐èdè Benin ike ẹyọ kan 20,000 CFA ni wọ́n tó bára méjì tratmi ni tí í ṣe 30,000 CFA tágbára rẹ bá gbé lọ rà tó bá lò ó nú ìpinnu àdúrà fún wa lọ́kàn mẹ́ tó bá torí ara rẹ rà torí àwọn ọmọ rẹ ẹ̀yin méjì ẹ lè dáwọ́ jọ ra kíkan ẹ pín ẹ fọṣẹ́ kún ẹ má lò ó ò níbẹ̀ lọ́rùn kọ́ tán bẹ́ẹ̀ ni mo sọ fún wọn iṣẹ́ tá a bá ṣe jáde fún títà kò sínú gbogbo iṣẹ́ tá a ti fi sílẹ̀ a lè pọ̀ owó tinú wálẹ̀ tán mo sì jẹ́nu ìwọ tó bá fẹ́ iṣẹ́ àkànṣe kàn sí mi àbẹ̀ ṣe gbogbo iṣẹ́ tá a ti fi sílẹ̀ yìí tí ọba yẹ tọ ọmọ bó ṣe lè ṣe tó bá fẹ́ àbọ̀ ṣe tó bá ti sanwó rẹ̀ mo sì jẹ́nu ọyọ mú nọ́mbà yẹn mú ọ̀dọ̀ +234803298 +234803298 gbàkásí +2348133155111 +2348133155111 nọ́mbà méjèèjì tí mo pè yìí hotline mi ni ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ tẹ́ bá ti pè mí tí ò lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ jẹ́ fún yín nọ́mbà Benin +22954651928 +22954651928 gbàkásí +22954651929 +22954651929 àgbẹ̀ rokoroko àgbẹ̀ wà rokoroko ọkọ láàfin sùkú àgbẹ̀ gbogbo ẹnu kúbi tá a gbé dé ọkọ náà tá a gbé gbà wọ́n yóò kó lóògùn bí àrọ̀ ní ilẹ̀ lánàá àgbé wọn mi ire o ire kàbìtì.